tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìtẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Greetings to you all wherever you're watching me from. Ìròyìn ó ti gbòde kan is now trending and some questions are yet to be answered due to the incident. Àwọn ìbéèrè kan wà tó jẹ́ pé àti rí ìdáhùn sí. Kò jẹ́ tuntun mọ́ bóyá ẹ̀yin wà lórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ sí lórí ayélujára ẹ ti máa gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ kan wáyé ní agbègbè Lekki Ajah níbi tí àwọn gbajúgbajà olórin ẹ̀mí àtàwọn ètò ṣe ń bọ̀ mẹ́rin ni ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n jáde kúrò láyé lásìkò tí wọ́n lọ kópa níbi ayẹyẹ kan tí a mọ̀ sí visual birthday praise tí ó wáyé. Wọ́n dẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Ọlánìrètí òun ni ó jẹ́ olùgbàlejò gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé òun kan ló tún jẹ́ ọmọ ọlọ́jọ́ ìbí tí ó fi ìwé pé àwọn aráabí yìí tí ó fi di wípé ìṣẹ̀lẹ̀ náà ó yọrí sí ikú. Wọ́n sùn wọn kò jí mọ́ látàrí pé ọ̀pọ̀ nínú wọn kò lè lọ sí ilé wọn ni wọ́n fi sùn sí stúdíò yìí lọ́jọ́ tí à ń wíyé. Ọ̀rọ̀ yìí ó ti fa ariwo lọ́tùn ó ti fa ariwo lósì nítorí oríṣiríṣi ìbéèrè ló ti bí ìṣẹ̀lẹ̀ yìí jáde wípé kí ló lè fa gangan pẹ̀lú àwọn àwòrán èyí tí àwọn èèyàn rí. Wọ́n rí nǹkan bí ẹ̀jẹ̀ bí itọ́ lẹ́nu àwọn ẹni wọ̀nyí tí wọ́n fi àwòrán wọn síta lẹ́yìn tí ikú náà wáyé. Oríṣiríṣi ariwo oríṣiríṣi ìbéèrè wọ́n ní ẹni tí ó jẹ́ mo ní àwọn èèyàn kan sẹ́ndì àwọn kankan sí mi tí màá dẹ̀ fẹ́ gbìyànjú láti kà sí etí ìgbọ́ yín torí pé ọ̀rọ̀ yìí ó ti wà ní àgọ́ ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá ti wà lórí iṣẹ́ náà wọ́n dẹ̀ ti ń gbìyànjú láti tan ìmọ́lẹ̀ wá ìdí nǹkan tí ó ṣẹlẹ̀ gangan. They are trying to do investigation to let us know what really happened at the event. So nǹkan tí mo kàn fẹ́ wá sọ ni wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ẹ̀sùn kan Ọlánìrètí Akínbọ́lá wípé òun gangan ló jẹ́ ẹni tí ó jẹ́ olùgbàlejò tó tún jẹ́ agbátẹrù ayẹyẹ náà. Wọ́n ní òun gan ló ti jẹ́ ọmọ ọlọ́jọ́ ìbí tí wọ́n bá celebrate 3 days online praise. Ní láti ìgbà náà according to what people are saying and according to what a particular person sent to me, he said Ọlánìrètí had remained silent. She posted online on TikTok, Instagram and Facebook but had refused to reply any message or DM sent to her. She put her social media account to private. After many comments and messages, she locked up all her handles. Okay, also the management of the unnamed studio had refused to issue any public statement with regards to the incident. Given the seriousness of the situation, the family and public deserve accurate information and accountability regarding what transpired overnight. Yes, that's the question people want to have answer to. Ìbéèrè yìí jẹ́ ìbéèrè tí àwọn ọ̀pọ̀ èèyàn ti ń béèrè dáadáa. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Speculation has it that this could be as a result of generator carbon monoxide or food poisoning. Possibly they might have inhaled fumes from the generator left running overnight at the studio. Similar incident occurred in September 2020, where 2 Nigerian musicians, Ajimawo Lawan and Sunday Akibe, were found dead inside the coded music recording studio located at Awolusi bus stop at Alagbado area of Lagos. Ẹ̀yin tẹ́ bá rántí ìṣẹ̀lẹ̀ yẹn, you can nod head. We hope the family and loved ones will be able to track their loved ones and get justice where appropriate. The address of the studio is at studio located Estimate Shopping Complex, HFP S-Line Shopping Complex Block B4366 at Abraham Adesoya Lekki Ajah, Lagos. At the time of this report, it has been confirmed that the 4 individuals had passed on. May God grant them peace in His bosom. Amen. May God grant their families the fortune to bear their irreplaceable losses. Amen. Now, so many questions to be answered, and people have been deliberating here that what really happened. Were they poisoned or something was perceived through the air like chemical when they were asleep? To jẹ́ kí wọ́n jẹ́ kó wọ́n jí mọ́. Ṣé a máa sọ pé nǹkan tó wá láti ẹ̀rọ amúnáwá generator
bóyá smoking yẹn ló ṣe anybody kò tí lè answer question yẹn but ìbéèrè àkọ́kọ́ ni who is the person that brought this news to the first entire public? The person should be detained with immediate effect. Ìyẹn kọ́ ló sọ bẹ́ẹ̀, not me. And also àwọn èèyàn send àwọn nǹkan sí mi. Okay, since the news broke, effort to obtain clear and verified information about what really transpired overnight have yield little or no result. What exactly happened in that studio? Ẹ máa gbọ́ o, kí ló ṣẹlẹ̀ gangan? Tí irú eléyìí ṣe wá, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣókùnkùn táwọn ò rí? How did they go to bed and not wake up? Kí ló dé tí wọ́n ṣe lọ sí ojú oorun tí wọ́n dẹ̀ jí mọ́ tí wọ́n gbà bẹ́ẹ̀? Àdúrà gbogbo wa ni wípé ká má ti ojú oorun dojú ikú. Tí àwọn eléyìí wọ́n mà ti gba ojú oorun, wọ́n ti gbà dojú ikú. Nítorí àwọn náà fẹ́ di gbajúgbajà olórin ẹ̀mí. Ìgbìyànjú ni wọ́n bá débi tí wọ́n ti lọ pàdé ikú òjijì wọn yìí. So many questions. I don't want to judge at this time because iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣì ń ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́. And I trust the Nigerian police would do the needful. Wọ́n máa ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yìí. Why were the only ones affected? Ó ní kí ló dé tó ṣe jẹ́ àwọn ará bíi gan àwọn mẹ́rin yìí? Torí mo rí interview kan tí wọ́n ṣe pẹ̀lú ṣé Bukky Praise àbí òun lọ perform ní day one tó dẹ̀ ń fìdí rẹ̀ múlẹ̀ pé kò sí ohun tó ṣe nínú 3 days yẹn pé day one òun nítorí ilé tí òun súnmọ́ bẹ́ẹ̀ òun dẹ̀ ti fi ìbẹ̀lẹ̀ ní immediately. Ṣùgbọ́n lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí òun kúrò bẹ́ẹ̀ ni òun gbọ́ pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ó wáyé. Òun náà dẹ̀ yọra rẹ̀ pé òun ti lè sọ báyìí nítorí ọ̀rọ̀ ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Okay, àti mọ ibi tí event yẹn ti wáyé. Abraham Adesanya complex kan tó wà ń bẹ ni. Ẹ wá gbọ́ o, and I will concur with this person. Màá gbà pẹ̀lú ẹni yìí. Until the truth is established, we can only hope that a true investigation will bring clarity and justice. Ọ̀kan ní JSTV àbí kí ló ń pe orúkọ ẹ̀? Ó jẹ́ ọmọ Celestia tó dẹ̀ wípé àwọn ọmọ Celestia ti yarí báyìí pé justice must be served. Torí pé gbogbo àwọn kan wọ̀nyí ó kọ ọ̀pọ̀ èèyàn lóminú. People are just, I don't know. Ohun tó ṣókù kò ṣẹ̀dá kedere ní lójú Ọlọ́run. Nítorí pé ó wà very strange kí àwọn èèyàn dẹ̀ sùn kí wọ́n má jí mọ́. And ẹ ti máa rí àwọn fọ́nrán yẹn lọ́tún fọ́nrán yẹn lósì. Nǹkan tí mo kàn lè sọ ni wípé àmọ́ ń fẹ́ gbìyànjú. Nǹkan tí mo kàn lè sọ ni wípé ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Ọlá Onírètí olùgbàlejò ayé náà àti gbọ̀n kankan, àwọn tó ní studio náà àti gbọ̀n kankan. Ṣùgbọ́n I believe there's something tó ṣẹlẹ̀ gangan tí a gbọ́dọ̀ rí ìdáhùn sí. Kí lè dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn gospel musician upcoming. True, ẹ fẹ́ dín ńlá, but kì í ṣe gbogbo ayẹyẹ là ń lọ. It's not every event you go in the name of I want to be famous, in the name of I want to be fame. Ìgbìyànjú ni nítòótọ́ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí ìgbìyànjú wa kó já síbi tí a ò lérò. Àwọn tí wọ́n fẹ́ dìyàn JSTV ó máa ń promote àwọn gospel musician according to bí mo ṣe mọ̀. Àwọn tó jáde kúrò láyé yìí there's something. Iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè Àjà Lẹ́kì iṣẹ́ dọwọ́ yín o. Ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń retí ibi tí ẹ máa bá ìrìn àjò yìí dé. And we want you to do the needful. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn yìí a mọ̀ pé ẹ ti ṣe kíni, a ti mọ̀ wípé ẹ ti fìwé pè wọ́n. Bó bá ṣe wá ń lọ, tẹ́ bá ti parí iṣẹ́ ìwádìí ẹ jẹ́ ká mọ̀. Nítorí ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ oríṣiríṣi lórí ọ̀rọ̀ yìí. A dẹ̀ ní fẹ́ ṣe mú àmúlùmálà àbí báwo ló ti ṣe máa ń sọ. We want to get to the root of this matter. Gbogbo bá ṣe rí ẹjọ́ ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí. Kí ló ṣẹlẹ̀ gangan táwọn èèyàn mẹ́rin yìí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀, tí wọ́n fi ti ojú oorun dojú ikú lẹ́yìn tí wọ́n lọ kọrin fún ọmọ lọ́jọ́ ìbí tí wọ́n ṣe online praise birthday kan. Ó ti ń jà rìnrìn káàkiri lórí social media. I decide to ignore it, but when it's coming every time, èyí tí mo kà tán yìí èèyàn kan ló sẹ̀ǹdẹ̀ sí mi that I need to talk about it. Yes, I've talked about it. I'm not judging. I'm still sitting on the fence.
nǹkan tẹ́yin náà bá rí sí ìṣẹ̀lẹ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Tó bá fẹ́ dàbí everybody o gbọ́dọ̀ máa ronú bí everybody. Check it. Ẹ rò from different angle pending the investigation from the police. Kí ló ṣẹlẹ̀ gangan? Ibo ló ti wọ́ wá? Kí ló lè fà á? So many questions need to be answered on this. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rẹ̀, ẹ má gbàgbé láti fi comment yín ránṣẹ́. Ẹ dẹ̀ má gbàgbé láti like kẹ́ dẹ̀ subscribe. Torí ọ̀rọ̀ yìí bó bá ṣe ń lọ la máa ṣe kíni la máa tẹ̀lé. Yorùbá bọ̀ pé tá bá ń ta ká máa tọ̀, tá bá tọ̀ ó ṣeé ṣe kó dẹ̀ wọ́n nídìí. So please, we need to know the root of this matter. So fún gbogbo ẹ̀yin ènìyàn ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó sì máa lọ lábẹ́lẹ̀ báyìí till we see the outcome of the police investigation. Till next time I come your way again. God bless you. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.